tàwírè ẹ̀ ò tí Monarch Films International àgbéjáde kàṣàgbà wìtìwìtì ló ń ta ọ́ sinimá titun ọ̀rọ̀ Ọlọ́run àtẹ̀yí tapakọ́lé ẹ̀ ní wòlíì mi tó fi mọ́ ajẹniyọnu di sọ́kà àtàjẹ́ ọlọ́mọ kọ́mẹ́rẹ́ yìí they are irresistible àwòtún òní wọn. Big Four sinimá ńlá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ táyé ń kó kèké ẹ̀ tó ń ta wìtìwìtì lórí igbá. Ìkànnì sinimá ti tún ọ̀rọ̀ Ọlọ́run tó pojúbọ okùn tó nà wọ́n jóbójóbó Ọdúnládé Adékọ́lá Aláàjì àti Délé Òdùlé pásítọ̀. ṣé bí bíbélì tiẹ̀ tó rú káàkiri inú ẹ̀ lọ sọ fún wa wípé àyà ọmọdé ni wèrè dì sí àbí tó o bá gbá òun lójú kò ní mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa àbí kò gbá lẹ́sẹ̀ láyà ṣé wèrè tó wà láyé ṣé kò ní fòyà. ọ̀rọ̀ Ọlọ́run lélẹ́yìí tí ò fi àṣírí ẹ̀wọ̀n ẹnikẹ́ni. Ọláyẹmí Jímọ̀ Yemkem ló produce ẹ̀. Wàsíù Owóyà Gáúsù ló direct ẹ̀. ikú tún ní my prophet wòlíì mi. Ọdúnládé Adékọ́lá ti rẹ̀ tó ń ṣe magic. tí Yomi Fashlanso ti ń ṣiṣẹ́ wòlíì. tí Sanyẹ̀rí di ògbójúlógún sọ máa jẹ́ ní kò láwùjá pẹ̀lá. ọdí padà bí ọgá. lèmi kí ló tó ń gbé ààrẹ síbi tó tó kí ló dé kí ni ọ̀tá ní ọ̀. mo yá dómi lákaná kí n wo bómi ẹ ṣe fẹ́ o. àwọn bí ẹgbẹ́ mẹ́ta ọjọ́ mẹ́ta ló fún yín kẹ́ wá kọ́ èròjà yín màá bí kí n dá gbogbo pátápátá láìpẹ́ ẹ̀kọ́ tuntun. àwọn oníkẹ̀kọ́ ló dojú ìjà kọra wọn kí ni mo ló làjù àtàwọn ẹranko ńláńlá ń dojú ìjà kọ ọmọ ènìyàn. nínú sinimá titun my prophet ṣẹ́ẹ̀rí kó lágbára. a movie written produced and edited by Rasheed Ọlábọ̀dé Ọ̀túnba. Wàsíù Owóyà Gáúsù ló direct yẹ. Ọlákúnlé Ọlábọ̀dé Big Cast ló package yẹ. another one tún ní ajẹniyọnu de sọ́kà. sinimá tó fi àwa ọkùnrin hàn gẹ́gẹ́ bí aláìmoore lọ́dọ̀ àwọn obìnrin wa. Put the blame on me. Ẹbí yìí kì bá máa jẹ́ tirẹ̀. ajẹniyọnu de sọ́kà ni o. Káyọ̀dé Adébáyọ̀ ló tún produce ẹ̀ tó direct yẹ. the last but not the least ní sinimá titun Àjẹ́ Ọlọ́mọ Kan. ọbẹ̀ ní agbọ́n gbòòrò pátápátá nítorí ọmọ tó bí Àjẹ́ Ọlọ́mọ Kan. ẹ kú kí wọ́n tó yẹ kí lára. ọba ni mi ò èmi lọ́ba lọ́la. àbẹ̀ní tó ọba náà ní gbọ́ àbẹ̀ní tó ọba náà ní gbà tó ní ó di dandan kó balẹ̀ rẹ àríbẹ̀rẹ̀ ayé rẹ ń dùn bí oyin wọ̀mẹ́ ìkorò ní ó gbẹ̀yìn. ọ̀sán náà mẹ́. ẹ̀yin lẹ gbé Àbẹ̀ní lẹ́yìn. èmi mo ti ṣe. àmọ́ mo fẹ́ mọ bá bọ́ òṣì tó bímọ sẹ́yìn náà. ṣé tí wọ́n ń dalẹ̀ ń lè wọ́n kí ni fi ṣe. ó sọ́lẹ̀ mi ojúkè ọkọ̀ àjẹni. ọgbọ́n tí mi ní tuntun wá. written and produced by Bísí Oyètúnjí directed by Títí Jẹ́jẹ́. sinimá ńlá mẹ́rẹ̀ẹ̀rin yìí ó rọ gbogbo wọn pàtó kẹtìlẹ̀. marketed and distributed by Monarch Films International Enterprises Limited. EU 12 and 13 Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Oṣòdì, Lagos. telephone 0030434116. Big Four ọ̀rọ̀ Ọlọ́run my prophet wòlíì mi ajẹniyọnu de sọ́kà àtàjẹ́ Ọlọ́mọ Kan. mẹ́rẹ̀ẹ̀rin ni kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò kẹ́ẹ̀gbà ó kọjá bẹ́ẹ̀. go get your copies now.